wọ́n gbé ohun tí wọ́n ń ṣe nílẹ̀ haúsá débí. Wọ́n ti jí àwọn ọmọléèwé àti tíṣà gbé lọ nítòsí Ògbómọ̀ṣọ́ o. Etí la fi ń gbọ́ àwọn kinní yìí tẹ́lẹ̀, a ò fojú rí. Àmọ́ ní báyìí èèmọ̀ wọ̀lú, nǹkan ti dé sílẹ̀ Yorùbá o. Láàárọ̀ kùtùkùtù òwúrọ̀ yìí, ọjọ́ Ẹtì, Friday ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2026 yìí, níbi táwọn ọmọléèwé ti ń ṣe ìpalẹ̀mọ́ láti wọnú kíláàsì wọn, ìyẹn níléèwé Community High School ní ahoro ẹ̀sìn ẹ̀lẹ̀ níjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́, àwọn afẹ̀míṣòfò ká wọn mọ́bẹ̀ o, wọ́n sì jí púpọ̀ nínú àwọn ọmọ náà gbé lọ. Ẹ̀sìn ẹ̀lẹ̀ yìí wà lọ́nà tó lọ sí Ìgbẹ́tì láti Ògbómọ̀ṣọ́, ìrìn bẹ̀ kò sì tó wákàtí kan sí Ògbómọ̀ṣọ́ rárá. Bí wọ́n ti jí àwọn ọmọ iléèwé náà ni wọ́n jí ọ̀gá àgbà iléèwé ọ̀hún, ìyẹn principal Rachel Alamu. Wọ́n jí gbé pẹ̀lú wọn tí wọ́n sì kó wọn wọ inú igbó lọ. Títí di bí a ti ń wí yìí, wọn ò tí ì mọyì àwọn ọmọ tí wọ́n jí kó yìí o, bẹ́ẹ̀ ni wọn ò sì mọ ọ̀nà tí wọ́n kó wọn gbà. Wọ́n kàn sá kó wọn lọ náà ni. Kò sí ẹni tó lè fura rárá pé irú nǹkan bẹ́ẹ̀ yóò ṣẹlẹ̀, torí àwọn ọmọ náà ti wà nílé ìwé níbi tí wọ́n ti ń kọrin àkọwọlé wọn kí wọ́n wọ kíláàsì kí wọ́n máa kọ́ wọn níṣẹ́ lókù. Kò sí ẹni tó mọ̀ pé àwọn afẹ̀míṣòfò yóò dé sílé ìwé bẹ́ẹ̀ ní kùtùkùtù òwúrọ̀ nígbà tí ilẹ̀ ti mọ́ pátápátá. Ní apá ilẹ̀ Haúsá ni wọ́n ti máa ń fi ìgboyà ṣe irú iṣẹ́ ibi báyìí. Irú ẹ̀ ò ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá rí, bó tiẹ̀ jẹ́ pé wọ́n á máa jí ìyàn gbé náà. Kò sígbà kankan tí àwọn afẹ̀míṣòfò rọ́wọ́ ilé ìwé kan lọ rí tí wọ́n sì lọ síbẹ̀ láti jí àwọn ọmọ wọn kó, àgàgà lójúmọmọ. Àmọ́ wọ́n ṣe bẹ́ẹ̀ ní ẹ̀sìn ẹ̀lẹ́ o. Ọ̀rọ̀ náà sì dá jìnnìjìnnì bo ẹni gbogbo. Ọkùnrin tíṣà kan wà níbẹ̀ tó múra láti gba àwọn ìgbèkùn náà là, torí kò rírú nǹkan bẹ́ẹ̀ rí. Àmọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn afẹ̀míṣòfò náà yìnbọn pa á, tí wọ́n sì tún yìnbọn sókè làùlàù títí tí wọ́n fi kó àwọn tí wọ́n wá jí gbé náà lọ. Ohun tó sì ń ya àwọn èèyàn lẹ́nu jùlọ ni ti pé láàárín aago 8 sí aago 9 òwúrọ̀ ni wọ́n fi ṣe iṣẹ́ burúkú yìí, kì í ṣe lóru ọ̀gànjọ́ tàbí nífẹ̀ẹ́ rẹ̀, ilẹ̀ ti mọ́ dáadáa. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ fúnra ẹ̀, Àyànládé Ọláyínká, sọ pé lóòótọ́ lọ̀rọ̀ náà ṣẹlẹ̀, àwọn ò sì tí ì mọ iye àwọn ọmọ tí wọ́n jí kó lọ. Àmọ́ kọmíṣánná ọlọ́pàá fúnra ẹ̀ ti kó àwọn ẹ̀ṣọ́ tó pọ̀ lóríṣiríṣi lọ láti mọ bí kinní náà ti rí. Àwọn tí wọ́n wà níbẹ̀ ní lójijì làwọn agbébọn náà wọ̀lú, tí wọ́n sì ń lọ tààrà sílé ìwé yìí bíi pé wọ́n ti mọ ibi tí wọ́n ń lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, tí wọ́n sì débẹ̀ tí wọ́n da ìbọn bolẹ̀ láti fi lé àwọn èèyàn sá, tí wọ́n sì kó ìbẹ̀rù sí àwọn ọmọléèwé gbogbo lọ́kàn, tí wọ́n sì jí àwọn ọmọ ọ̀hún gbé lọ. Kò sí tẹ̀sán ọlọ́pàá nítòsí níbẹ̀, ibi tí tẹ̀sán ọlọ́pàá wà sí wọn Ìkòyí ilé ni. Ó sì ṣeé ṣe kó jẹ́ ohun tó jẹ́ káwọn oníṣẹ́ ibi náà ṣiṣẹ́ wọn láì sí alátakò kankan nìyí, tí wọ́n sì dúró níbẹ̀ ju wákàtí kan lọ. Torí nígbà tí wọ́n ti yìnbọn lu ọkùnrin tíṣà kan náà tó fẹ́ dojúkọ wọn, gbogbo àwọn èèyàn tó kù fara ṣoko ni. Lẹ́sẹ̀kẹsẹ̀ ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti sáré ti iléèwé náà pa, àti àwọn tó wà nítòsí agbègbè tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀. Wọ́n ní kí àwọn ọmọ náà tètè máa gba ilé àwọn òbí wọn lọ, kó má sì sí ìkankan nínú àwọn iléèwé náà tí wọn yóò ṣí. Wọ́n ti iléèwé pa níjọba ìbílẹ̀ Oríire tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹ̀gbọ́n. Wọ́n ti pa ní Sùúrùlérè, Ọ̀yọ́ East àti Ọlọ́runṣògo. Alága iléeṣẹ́ SUPEB tó ń rí sí ọ̀rọ̀ àwọn iléèwé wọ̀nyí, ọ̀mọ̀wé Núrẹ́nì Adéríran, sọ pé àwọn ti pàṣẹ kí àwọn iléèwé wọ̀nyí wà ní títì pa nítorí ohun tó ṣẹlẹ̀ yìí. Ọ̀mọ̀wé náà ní ohun tó ṣẹlẹ̀ náà bà àwọn nínú jẹ́. Bẹ́ẹ̀ ló bá àwọn ẹbí tíṣà tí wọ́n pa náà dárò pé kí Ọlọ́run dáwọ́ irú aburú báyìí dúró. Òun náà ṣàlàyé pé àwọn ọlọ́pàá ti bẹ́ síta o, wọ́n sì ti gba ọ̀nà ibi tí ọ̀rọ̀ náà ti ṣẹlẹ̀ lọ, àti pé kò ní sí ibi tí àwọn ẹni ibi náà yóò gbà tí ọwọ́ ò ní tó wọn. Ọkùnrin náà ní kí àwọn òbí àwọn ọmọ tí wọ́n jí gbé yìí má sáré wọ inú igbó lọ o, tàbí kí wọ́n ní àwọn máa dá kinní kan ṣe lọ́wọ́ ara àwọn, pé àwọn ń kojú àwọn èèyàn náà nítorí ohun tó léwu ni. Ó ní kí wọ́n jẹ́ kí àwọn ọlọ́pàá débẹ̀ bá wọn, ohunkóhun tí wọ́n bá sì mọ̀ àwọn ọlọ́pàá náà ní kí wọ́n sọ fún, torí kì í ṣe àwọn ọlọ́pàá kékeré ló ń bọ̀, àwọn adìgbòlùjà. Ó sì ṣeé ṣe kí àwọn ọmọ ogun náà kún wọn lọ́wọ́ láti lè wá àwọn ọmọ náà rí ní kíákíá. Irú ohun tó ṣẹlẹ̀ náà kò tí ì yé ya gbogbo àwọn èèyàn tó ń gbọ́ lẹ́nu, nítorí kò sí ẹni tó nígbàgbọ́ pé àwọn afẹ̀míṣòfò yóò wọ ilẹ̀ Yorùbá láti wá máa jí àwọn ọmọ kó.
bẹ́ẹ̀ ni àdúrà ni àwọn èèyàn yóò máa gbà báyìí nítorí ohun tí wọ́n ń ṣe fún àwọn ọmọ tí wọ́n bá jí nílẹ̀ haúsá wọ̀nyí wọn ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ nílẹ̀ yorùbá níbí. ọ̀pọ̀ àwọn ọmọ tí wọ́n bá jí bẹ́ẹ̀ nílẹ̀ haúsá ni wọn kì í kó sílẹ̀ mọ́ tàbí kí wọ́n kó wọn sílẹ̀ kí wọ́n má pè é. bẹ́ẹ̀ ni àwọn míì tó bá sì jẹ́ ọkùnrin láàrin wọn tipátipá ni wọ́n fi máa ń sọ wọ́n di ara wọn. ṣùgbọ́n bí àwọn ọlọ́pàá ti ń lọ nì tó sì jẹ́ kọmíṣánná fún rẹ̀ ló ṣáájú wọn, àdúrà ní ká máa gbà pé ọlọ́run yóò fún wọn ṣe, yóò ṣe àwọn ọmọ náà ní àwárí, wọn yóò sì lè padà wálé wá bá àwọn òbí wọn. ìtanijí ni eléyìí gbọ́dọ̀ jẹ́ fáwọn tí wọ́n ń ṣèjọba wa, torí lójoojúmọ́ lètò ààbò orílẹ̀-èdè yìí mẹ́hẹ sí. kinní náà sì burú gan lásìkò tí àwọn tí wọ́n ń ṣèjọba ti bẹ̀rẹ̀ òṣèlú lójú méjèèjì báyìí. kò jọ pé wọ́n láyè ètò ààbò ìlú. ọ̀pọ̀ owó tí wọ́n ìbá sì ná sórí nǹkan báyìí ìdí òṣèlú lókù tí wọ́n ná sí. bẹ́ẹ̀ ni kì í ṣe ìjọba kan láti orí ìjọba àpapọ̀ títí dé orí àwọn ìjọba ìpínlẹ̀ ni. torí bí àwọn tí wọ́n wà níjọba àpapọ̀ ti ń ṣe òṣèlú bẹ́ẹ̀ náà làwọn gómìnà gbogbo. àmọ́ bí a kò bá fẹ́ wàhálà nílẹ̀ yorùbá àfi kíjọba tètè gba àwọn ọmọ yìí jáde o, kí ọlọ́run ṣe àwọn ọmọ náà ní rírí fún wa. ọláyíwọlá alága ló ń ṣe àkọsílẹ̀ ọ̀rọ̀ àwọn ọmọléèwé tí wọ́n jí kó nítòsí ògbómọ̀ṣọ́ yìí fún bùdó àgbáyé fún àṣà àtìṣe yorùbá World Center nínú ọgbà yunifásitì ìbàdàn. a kú etígbọ̀ eléyìí o.